fura o. Ẹ fura o ọmọ àdàmà o torí ayé fẹ́lẹ́. Ilá ò fura ilá kọ́ lórí o. Ìkan ò fura ìkan bá wẹ̀wẹ̀ jẹ. Gbogbo ayé káyé ká wá yìí ká máa fura o. Ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. Ẹ fura everybody kẹ́ ẹ fura. Ẹ fura everybody kẹ́ ẹ fura. Ebura bari fogi ebura, ebura everybody ebura. Ebura everybody ebura. Ebura everybody ebura. Panta fura panta jano. Fura rárá àjájì ẹ̀yin kúlẹ̀ lọ́tà wa ilé láṣẹ ní wí ẹni abínibí ń dẹ̀ ní o. Gbogbo aláǹgbá ló dánú délẹ̀ ẹni kò mèyí sínú rún jọjọ ẹni ọ̀rẹ́ dá má fi ṣe bínú ẹni abínibí ń dẹ̀ ní o. Àbárí bọ́ǹgì ẹni afẹ́ lámọ̀ ẹni kò mẹ́ni tó fẹ́ ní. A ò mẹ́ni fẹ́ wá dénúdénú. Everybody get ebura o. Ebura everybody get ebura. Orin ti bàrí fọ́nkì lẹ́gbọ́ ọmọ bàlákẹ́ o. Ó yá ebura everybody ebura. Bàrí ṣókì ebura everybody ebura. Bónílé ò bá fura, mo ṣàṣe bolè ní oko àkọ́jí. Bàrí ṣókì ló ń gbọ́ ẹ̀ dé wálé ọmọ Mr. Fuji dé ìka mi àrẹ àyíndé o. Aláùsá ti sọ ní lọ́wọ́ wọn lọ́wọ́ ẹni sọ ní ta ò mọ̀ Aláùsá ti lóye ọba ìláyé. Ẹ fura everybody ká ẹ fura. Ẹ fura everybody ká ẹ fura. Jẹ́ kí àyà rẹ̀ ó lélẹ̀. Ọmọ ọba máa dẹrú ọmọ láàrẹ̀. Mo wá fẹ́ dògún. Mo fẹ́ dọgbọ̀n ilé ayé. Mo fẹ́ jayé. Mo sì fẹ́ ṣèdúníyàn. Ibi ẹsẹ̀ mẹ́fà péré iná ló sì mọ. Kín kánrin pàápàá wí ti ìyànjú lásán làgbẹ̀ ń gbà. Ọlọ́run ọba nìkan ṣoṣo ló lè sọ wípé kì í sùn ọ̀tá. Ọkọjá ọgbọ́n. Gbogbo ọlọ́gbọ́n ayé kí wọ́n parapọ̀ kí wọ́n dúró sẹ́yọ wọ́n dúró lódìdí ẹyọ kan ṣoṣo. Ọwọ́ ọkọjá ọgbọ́n wọn. Ọkọjá ọgbọ́n gbogbo àwọn ọlọ́gbọ́n ayé. Torí wípé wọn ò ní gbọ́n títí
kí wọ́n wá tàkókò mi sétí aṣọ. Ó kọjá ìmọ̀ àwọn ọ̀mọ̀ràn tí ń bẹ lókè èèpẹ̀. Torí wípé àwọn náà ò ní mọ̀mọ̀mọ̀ kí wọ́n wá mọye yerùpẹ̀ lẹ̀. Èbùsù ńlàgbẹ́ gbìn lóko, èbù sì jẹrà. Ó wá ó dodidi ṣùbọ̀ kù lébè. Èbùsù ńlàgbẹ́ gbìn lóko, èbùsù ó sì jẹrà. Ó wá ta ó sì dodidi ṣùbọ̀ kù. Kábíyèsí Ọlọ́run ọba. Ẹ̀yọ̀ hóró àgbàdo kan ṣoṣo ó sì hù jáde. Ó wá yọmọ bọ̀ ọ̀gbà láàlá ẹ̀gàn. Àbẹ́gi a kì í dí igi bọlẹ̀ láàrin oko. Ẹ̀gẹ́ sì ta kákáká, ó sì ta kákáká nígboro ebè. Àwọn ọmọ ànábì Ádámọ̀ àwa ń fi su àfi ń gúnyán jẹ láhéré oko. Àgbàdo wa dẹ̀kọ tá a fi ń pàlàwẹ̀ ọ̀lẹ̀ mọ̀ìmọ̀ì elédè. Bẹ́ẹ̀ lẹ̀gẹ́ wa paradà ó sì di láfúnyànrín tó dùn pẹ̀lú ọbẹ̀ àbùlà gbẹ̀gìrì àtèwédú. Tá a bá wá jẹun tán, tá a palẹ̀ mọ́, tá a gbálé, tá a sì gbálẹ̀ tán, kòtò ààtàn ńlá darí rẹ̀ sí. Kí ìmọ́tótó lè wà nínú ilé, kí ìmọ́tótó kó sì lè wà láyìíká ilé ẹni. Kí gbogbo agbègbè kó lè mọ́ tónítóní, torí wípé ìmọ́tótó ń ló borí àrùn mọ́lẹ̀. Bóyá tí borí ooru, ìwà ìdọ̀tí ó sì tinú ẹ̀gbin là wá. Iná ìní jàsọ onídàá. Bọ́ ojú rẹ bí ò bá jí, run orí rẹ pẹ̀lú. Bí àwo bá wà láti fọ̀, ilẹ̀ láti gbá, jọ̀wọ́ mọ́ ṣàìṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rere. Àwọn àkọ́sórí tá a máa kọnu ńgbà wà níléèwé tá a wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àwọn àkọ́sórí inú ìwé aláwùyé bàbá wa olóògbé J.F. Ọdúnjọ. Oníbọ̀ ojú rẹ bí ọba jí, run orí rẹ pẹ̀lú. Bí àwo bá wà láti fọ̀, ilẹ̀ láti gbá, jọ̀wọ́ mọ́ ṣàìṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rere. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó aṣọ, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Àwọn ọ̀bùn, àwọn lajì máa ròrín. Ọ̀bùn àsùnmọ́nùdí, ọ̀bùn tó sọ̀rọ̀ láwùjọ tí gbogbo ayé sì ń fọwọ́ dìmú. Ọ̀bùn ẹlẹ́nu rírùn, ẹnu ọ̀bùn ó rùn ju ṣáláńgá lọ. Ṣáláńgá ò níhò, ẹnu ọ̀bùn ó rùn ju ṣáláńgá ò níhò lọ. Pàńlà sí wọ̀bọ̀,
ọ̀bùn òdélé ẹlẹ́bàtúyẹ̀rì ètè. Ìwà Ọ̀bùn lágbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ Fura. Ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹ Fura nílé lóko àti lẹ́yìn odi. Ẹ kú gbádùn òpin ọ̀sẹ̀, ara ò lébi, ògùn rọ́jú jẹ, ògùn rọ́jú mu, kò ní jẹ́ tèmi kò sì ní jẹ́ ti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹ Fura ní DNC rédíò. Àwọn onírógùn káwọ́ lórí ìfẹsẹ̀jálẹ̀, ẹlẹ́dàá tiwa ò sì ní gbàbọ̀dé ibi pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Gbogbo ibi tá a wá rúgbó dé, tá a tàgbòdé, àní gbà lẹ́tà ìbànújẹ́, àwa ò ní gbàpò ìbànújẹ́, àwa náà sì ní ránṣẹ́ ibi sẹ́nikẹ́ni. Àní pèpè ìbànújẹ́, ogun àsárépè níburú kò ní jẹ́ tiwa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Torí wípé àwa ò sọ pé kẹ́ni ọlọ́bẹ̀ ọmọ jẹ̀kọ. Ẹnikẹ́ni tí bá wa ń lébù wa, tá a bá wa rẹ́ni tí ń lébù wa, ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tó ṣe wípé ọ̀bẹ ni dókítà ló fi gbé jáde nínú ìyá rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ bá wa sọ wípé òun ó dènà bí ìjẹ àti bí ìmú wa, irú ẹni bẹ́ẹ̀ yóò kú dànù bí èlùbọ́ ni pẹ̀lú àṣẹ Èdùmàrè. Torí Elédùmarè òun lọ́ba táwa gbójúlé, òun lọ́ba tá a fẹ̀yìntì. Àdúródòlúwa kan ò sì ní jogún òfo. Ìbà rẹ o Elédùmarè. Ǹjẹ́ ọgbọ́n, ìmọ̀, àtòyé ẹ̀tún wàá fínú mi ṣe bùgbé lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ Fura. Ọkọ̀ pẹ̀lú yẹ. Ẹ̀mí ó yẹ pẹ̀lú mọ̀. Kó sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò fún mi. Láìsóye nínú àlùwàyà. Láláìsímọ̀ ìjìnlẹ̀. Ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Irú ọmọ tó fòpin sán ló mọ̀ nínú Bíbélì. Tó fi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀ ó ń gbọ́. Tẹ́jà bá fọ̀hún ó ń gbọ́. Bẹ́yẹ bá ń ké ó ń gbọ́. Bíjì bá ń jà sọ ló ti mọ bó ṣe jẹ́. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé.
mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mímọ́ gbàdúrà fún gbogbo wa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Akọni mama mú kéke bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Akọni mama mú kéke bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Ẹni tó lúwa bá ti kọ́ onítọ̀hún kò ní ṣiṣẹ́ kò ní ṣìjẹ́ kò ní ṣílẹ̀tẹ̀ fèrèsé kò ní báyé nú. Rocks of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọ̀ngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Rocks of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ lọ ni. Rocks of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitelegbede bá fọwọ́ bà tó dún ní dún. Distinct furniture tó ti gbára mi wọ̀lú. Iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct furniture ni ẹ ká lọ. Online shopping wà ní Distinct furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct furniture lórí fóònù wọn 952-212-6527. Kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct furniture 952-212-6527. Distinct furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Àyọkà àròtọ̀ ètò tí gbogbo ọmọlẹ̀ káàró òjire nílé àtìlẹ́yìn òdì ń jẹ̀gbádùn rẹ̀ lórí DNC radio ẹ̀rọ agbágbé tí ń bẹ lórí ayélujára. Agogo 9 alẹ́ sí 10 àbọ̀ lẹ́tọ̀ àyọkà àròtọ̀ ń gorí afẹ́fẹ́ ní live lọ́jọ́ Thursday ọjọ́ Àlàmísì lọ́sọ̀ọ̀sẹ̀ ní DNC radio. Abala mẹ́ta lẹ́tọ̀ àyọkà àròtọ̀ pín sí. Abala àkọ́kọ́ làkójọpọ̀ ìròyìn. Ibẹ̀lẹ̀ ti láǹfààní àti máa gbọ́ ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà ṣe etí ọba nílé etí ọba lóko èèyàn ní jẹ́bẹ̀. Abala kejì la pè ní òwe lẹ́sìn ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Tọ́rọ̀ bá sọnù òwe la fi wá. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ láti máa pa àwọn òwe lẹ̀ Yorùbá tẹ̀yìn ara ló sì láǹfààní àti máa bá wa dá sí i nípa títẹ̀ wá láago. Abala tó gbẹ̀yìn ètò àyọkà àròtọ̀ labala ìwé ìtàn àròsọ. Ibi láti mú àwọn ìwé ìtàn àròsọ àkàgbádùn látọwọ́ àwọn kọ̀wé èdè Yorùbá wá tá a sì máa kà wọ́n fún ìgbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá. Yálà irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ sì wà láyé tàbó tiẹ̀ ti sílẹ̀ bọ́ra bí aṣọ adìyẹ wà ní kúkà dẹ́yìn rẹ̀ nù bọ́nẹ̀rẹ̀ kí o bá fẹ́ gbámọ́ èyí tó ti fi sílẹ̀ àwa ò ní jọ parun. Online radio ní DNC radio ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.distinctradio.com. DNC radio àtúnwà lórí iTunes, TuneIn app, Android àti BlackBerry wọ̀ tàbí ní tààràtà kẹ́pẹ́ nọ́mbà yìí látòrí fóònù yín 857-232-0137 lẹ́ẹ̀kan sí 857-232-0137.
kétékété lẹ́sìn máa gbọ́ DNC rédíò tẹ́sìn máa jẹ̀gbádùn ètò àyọkà àròtọ̀ atọ́kùn ètò àyọkà àròtọ̀ akínwọnú ọláyèròkun omi tẹ́rẹ́tẹ́ tó lù ọ̀bá ní ọmọ ìdìbò ńlá ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde olúyọ̀lé numero uno and primus inter party of general entertainment àyọkà àròtọ̀ bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ ni. ẹ tún káàbọ̀ padà sórí ètò ẹ fura. ètò ẹ fura ní DNC rédíò, ètò tó ṣe wípé fúnra Elédùmarè fúnra ara rẹ̀ ló gbé kalẹ̀ wípé kó máa kọ́ni lọ́gbọ́n kó sì máa lani lóye. tá a mú wá lọ́sẹ̀ yìí tá à ń yiri rẹ̀ wò tá a yànnàná rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa tá a sì pabì tá a sì yàbìdún rẹ̀ ńlá pè ní ìwà ọ̀bùn. ìwà ọ̀bùn ńlá pàkọ́lé tá a mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. ọ̀pọ̀lọpọ̀ akùdé níwà ọ̀bùn ló ti mú wọnú ilé ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ adarí hurun. ọ̀pọ̀ ènìyàn ló ṣe wípé ìwà ọ̀bùn ló pè wọ́n níyà pẹ̀lú ìrì ayé wọn. ọ̀pọ̀ àwọn èèyàn tí ń gbọ́ wá ọ̀pọ̀ àwọn èèyàn tí ń tẹ́tí sí wa tí ń gbé tó ẹ fura lọ́wọ́lọ́wọ́ wọ́n máa wò wípé níbo la kí wọnú ọ̀la ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ tó ń bọ́rọ̀ bọ̀ lọ́sẹ̀ yìí. ìwà ọ̀bùn ṣe wádìí tí ń pè níyà pẹ̀lú olórí ẹni. ọ̀rọ̀ sùnnùkùn ni o. tá a bá sì fojú sùnnùkùn wò kò ní yé ni. tí ó bá sì wá yé ni àní mọ̀ bí ó ti yẹ ká fura. tí pàǹsá ò bá wá fura pàǹsá àmọ́ jáná. tájà ò bá sì fura àjà sì jìn. onílé tí ò bá wá fura o lè ní kóró wọn lẹ́rù lọ. ohun tí ń sọ̀sẹ́ ohun tí ò tó nǹkan ni ohun péréte ìní ń sọ̀sẹ́. tí ń sọ̀sẹ́ ò tó nǹkan àfi káyà àfura ni o. tí ń sọ̀sẹ́ ò tó nǹkan àfi káyà àfura ni. ìwà ọ̀bùn ó lè mú lórí ẹni ó sì mú jìnnà sí ni. ìwà ọ̀bùn àmọ́ lé ẹni tó yẹ kó ṣe ni lóore yóò sì lérú ẹni bẹ́ẹ̀ yóò sì lé jìnnà sí ni. olóore àmọ́ tàkété sí ni. ìwà ọ̀bùn ó lè mú kó lóore èèyàn kó sì máa wù yẹn lókèèrè. ìwà ọ̀bùn ó lè ṣokùnfà ìpínyà láàrin tọkọtaya.
ọ̀pọ̀ obìnrin lọ́kọ rẹ̀ ló ti kọ̀ látàrí ìwà ọ̀bùn rẹ̀. àwọn òǹwòye wọ́n tiẹ̀ wá ní wọ́n ní tọ́ ọ bá fẹ́ fàfínjú níyàwó jí lọ rè ká mọ́ lé nídàjí kùtùkùtù wo ẹni tó fi sùn ẹni tó sùn lórí rẹ̀ kó o sì wọ aṣọ tó fi bora. ẹni la lè fi wé mátírẹ́sì láyé òde òní. ìjọba ní kó o wọ ẹni tó sùn lórí rẹ̀ kó o sì wọ aṣọ tó fi bora. nǹkan kan náà la lè fẹ́ ní àti mátírẹ́sì pé ọ̀bá rí mátírẹ́sì lórí ibi tá fi jú orí mátírẹ́sì tẹ́lòmíín sùn tó sì rí ìmúrarú ẹni bẹ́ẹ̀ ń gbọ́ jáde. ìyàlẹ́nu nírú nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ fún ni wípé àṣẹ ni à ń fojú àfínjú onígboro. àwọn tó sì wípé àwọn ní ìmúra àwọn ga jù láwùjọ. àṣírù wọn tìlétìlé wọ́n ti tán lé bí àṣẹ nìkan mọ̀ gbọ́ tìlétìlé ló jáde. àwọn kan àwọn àṣìmọ́ kíra wọn ní àjáde mọ́tànlé. inú ilé ọ̀pọ̀lọpọ̀ inú ilé lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀tì mọ̀ irú èèyàn tí irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ ta. ọ̀pọ̀lọpọ̀ tó múra gẹ́gẹ́gẹ́ ń ta tó wà orí tó sì wà ọrùn tó kàtíkè tó sì fi nǹkan olóòórùn dídùn sára. ẹ bá rù wọ́n délé ẹ wọnú yàrá níbi tí ń sùn ẹ rí wípé ẹlẹ́dẹ̀ bó ti dọ̀tí tó tí wọ́n bá ní ọ wá sùn lórí irú bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yóò ẹlẹ́dẹ̀ gangan fúnra rẹ̀ yóò rù lẹ́ẹ̀mejì. àwọn adáǹtà wọ́n dà nínú ilé àwọn nu. àfínjú wọjà wọn á rìn gbẹ̀ǹdẹ́kẹ́ ọ̀bùn wọjà pa ṣìọ̀ṣìọ̀. ìran àwọn ọ̀bùn ìní ó sì rẹrù àwọn àfínjú rèlé. ìwà ọ̀bùn ńlá pàkọ́lé ń tà mú wa lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. jẹ̀pẹ́ ẹlòmíì kò ṣeé rí ẹni kìíní ń jẹ́ jẹ̀pẹ́. Yorùbá pọ̀ wọ́n ní àsọtọ́ kángun ségun láà ìní ń jẹ́ jẹ̀pẹ́. ẹ̀já wa fi ẹ̀já fi jẹ̀pẹ́ ẹ̀já fi wé ọ̀dàwíà ẹ̀já fi wé ọ̀dàwíà táwọn wọ̀ síngílẹ́ẹ̀tì táwọn wọ̀ pátá táwọn wọ̀ sábẹ́ aṣọ. ẹ̀já pẹ̀lú rẹ̀ ń jẹ̀pẹ́ àmọ́ ẹ̀já pẹ̀lú ọ̀dàwíà kò lè bá yọ̀pọ̀lọpọ̀ èèyàn. àtọkùnrin àtobìnrin míì ọ̀dàwíà wọn tí wọ́n wọ̀ sábẹ́ aṣọ kò ṣeé fojú rí. àmọ́ aṣọ tí wọ́n ti wọ̀ ború ọ̀dàwíà tí wọ́n ti wọ̀ ború ọ̀dàwíà bẹ́ẹ̀ tí wọ́n ti wọ̀ bò mọ́lẹ̀ á di kóòtù lórí rẹ̀. wọ́n wọ̀ sẹ́ẹ̀tì funfun lórí rẹ̀ wọ́n rorò àti bùbá wọ́n wé gèlè. ẹ bá wàá wòrú ọ̀dàwíà irú ẹ̀ níbẹ̀ kò ṣeé fojú rí. ìwà ọ̀bùn ńlá pàkọ́lé ń tà mú wa lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. mo wí lẹ́ẹ̀kan mo ní ìwà ọ̀bùn a máa ṣèpínyà láàrin èèyàn àtolóore rẹ̀. ìwà ọ̀bùn ó lè jẹ́ kó lóore èèyàn ó ta kété sí i
ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àní dákọ̀ lè sí ọ̀hún a sì ní dákọ̀ ẹ̀ tó ṣẹlẹ̀ sí. ìkan lára àwọn iléeṣẹ́ olókìkí àwọn communication company tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìkan lára àwọn irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀. ẹnìkan ló wá sẹ́rọ̀ ọ́fíìsì ó sì níwèé ẹ̀rí. wọ́n pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọ́n pè fún interview ó apply fúnṣẹ́. ní communication company tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni ọ̀hún apply fúnṣẹ́. wọ́n sì pè fún interview ó sì paasi interview gbà wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí nítorí ìdí ní yunifásitì wọ́n rí i pé lóòótọ́ lọ́mọ sí ọ̀hún wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ó sì paasi. àmọ́ ìgbà tí ń sọ̀kalẹ̀ bọ̀ látòrí òkè bí ó ti lọ rí ṣe interview tí wọ́n ń sọ̀kalẹ̀ bọ̀ lẹ́nu stẹ́ẹ̀pù ẹni onílé iṣẹ́ ọ̀jẹ̀ni ńlá tí gbogbo ayé ń wárí fún ọ̀jẹ̀ni ńlá tí gbogbo àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tí wọ́n máa gbọ́ kíjokíjo tí wọ́n máa wárí fún ọ̀jẹ̀ni táwọn èèyàn rẹ̀spẹ̀tì dáadáa bí àṣà àwọn eléèbó òun sọ̀kalẹ̀ bọ̀ látẹnu stẹ́ẹ̀pù látẹnu stairway bí àṣà àwọn bí ẹ ti pè lamẹ́ríkà wà ní stairway ẹ̀sàjà pè stẹ́ẹ̀pù òun sọ̀kalẹ̀ bọ̀ ọ̀gá iléeṣẹ́ ọ̀gá pátápátá tó ní iléeṣẹ́ òun gòkè stẹ́ẹ̀pù bọ̀ àwọn méjèèjì wọ́n wá jọ ṣe pẹ̀kínrẹ̀kí láàrin méjèèjì stẹ́ẹ̀pù ẹ̀gbọ́n tí ń sọ̀kalẹ̀ bọ̀ àtẹ̀ntí ń gòkè bọ̀ ìpayà wípé ọ̀gá iléeṣẹ́ rẹ̀ kò wọ́n respect rẹ̀ àbí kò wọ́n tẹríba fún àbí ìbẹ̀rù bójó rẹ̀ ọwọ́ amẹ́ni ọwọ́ amọ́kùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ibi ó ti ń pè pé tó ti fẹ́ kí ẹni ọ̀ tó ti fẹ́ kọ́ gàlẹ́ iṣẹ́ ọwọ́ mẹ́sì stẹ́ẹ̀pù rẹ̀ bí àṣà àwọn eléèbó ẹsẹ̀ rẹ̀ yẹ gẹ̀rẹ̀ lára àwọn àkàbà àwọn stẹ́ẹ̀pù tí ń gùn bàtà kọ̀ṣù yan bàtà alábàjá bàtà tọwọ́ ẹsàjà pè bàtà ẹsàkó bàtà tọwọ́ bàtà wa yọ jáde lẹ́sẹ̀ rẹ̀ yan sọ́ọ̀sì tó wá wọ̀ sábẹ́ tọwọ́ bàtà lé lórí sọ́ọ̀sì funfun ó sì ti di kọjọ dúdú kọjọ pupa sọ́ọ̀sì ọ̀hún tó ti wá yá ó tó ti yá ń bí gìgísẹ̀. tààràtà lójú ẹni ó nílé iṣẹ́ ọ̀gá ilé iṣẹ́ pátápátá ibẹ̀ lójú rẹ̀ lọ ẹ̀yin náà ẹ̀já wò bẹ́ẹ̀ bá pàdé èèyàn lọ́nà bẹ́ẹ̀ pàdé èèyàn lọ́nà irú kan báwọn ẹnìkan gòkè bọ̀ ẹnìkan sọ̀kalẹ̀ bọ̀ bàtà wa yọ lẹ́sẹ̀ ẹnìkan ẹ̀ rí i pé ibi bàtà ẹni hùn àti ibi ẹsẹ̀ rẹ̀ ibẹ̀ lójú èèyàn lọ tààràtà ibi ẹsẹ̀ ẹ̀ńtọ́ wá sẹ́ lọ ibẹ̀ lójú ọ̀gá ọ̀lẹ́ iṣẹ́ lọ ó sì rí orí sọ́ọ̀sì funfun tọ́wọ̀ tó ti fẹ́ kọjọ dúdú kọjọ pupa èrí ti mú dandan sọ́ọ̀sì ọ̀hún tó ti wá yá ní ó ti wá yá mi gìgí sẹ́. wá bá wọn tí ń bò ń gòkè wá bá àwọn èèyàn léèrè pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ìsìtọ́ lọ́hùn kí ló wá ṣe wọn lára àwọn táwọn ṣe interview fún ni jẹ́ kí ló kọ rẹ̀ ó yóò kọ rẹ̀ wá wí pé ọ̀bùn lélẹ́yìí ó jẹ́ torí wípé tí kì í bá sọ̀bùn kò ní wòrú sọ́ọ̀sì tó ti dọ̀tí sínú bàtà tòró ti wù wípé ojú ò lè rí sọ́ọ̀sì bàtà ti bo sọ́ọ̀sì mọ́lẹ̀ lójó wọ̀rú sọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí àṣírí wọ̀bùn rẹ̀ tí yóò tú ta ló jẹ́ kí bàtà yọ lẹ́sẹ̀ rẹ̀ lójó òun rí ká má fọ̀rọ̀ gùn ká má bọ̀rọ̀ lọ jìnnà
tí ò jẹ́ kọkùnrin ọ̀hún tí ò jẹ́ oríṣẹ́ ọ̀hún gbànú tí ò jẹ́ wò ó fún iṣẹ́ ọ̀hún tí ò jẹ́ wò ó fún iṣẹ́ ọ̀hún náà nílé iṣẹ́ ọ̀hún ló jẹ́ àsọlẹ̀ kan wípé ìwà ọ̀bùn ó lè léni jìnnà sólóore ẹni ìwà ọ̀bùn ó lè ṣokùnfà kólóore ẹni ọmọ wò ní lókèrè réré. ẹ̀já tó tibì kan wò ó àwa tá à ń gbé nílùú òkèèrè pàápàá àwa tá à ń gbé lórílẹ̀‐èdè Amẹ́ríkà bó ti wù kí èèbó aláwọ̀ funfun àbí ẹ̀yà sọ wípé àwọn tó nílùú ẹ̀yà pè bẹ́ẹ̀ bó ti wù kí irú ẹni bẹ́ẹ̀ ọ̀mọ́ làfíjú tó ẹnu rírùn àrùn ńlá ló jẹ́ lọ́dọ̀ wọn torí wípé ẹni tẹ́nu rẹ̀ tiẹ̀ mọ́ ẹni tára rẹ̀ ò tiẹ̀ rùn bí ọba ṣọ́ra ojú wípé bóyá ẹnu rẹ̀ rùn àbára rẹ̀ rùn ni wọ́n pilẹ̀ fi wò ó ẹ̀wá jẹ́ àwa sọ wípé ẹni tẹ́nu rẹ̀ wá rùn ẹni tí ọ̀fọ́nu rẹ̀ àwọn ò sì mọ́ láì dá wọ́n mọ̀ gbẹ́nu sáfúrú ẹ̀ ní bẹ́ẹ̀ ni ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé lùí ọ̀sẹ̀ lẹ̀ sáwà náà mo lọ rè sí interview bí kan ẹni mo wáṣẹ́ rí ibì kan ẹni tí mo wá fóònù tó bá mi sọ lórí fóònù ó lóun fẹ́ rí mi nígbà wá àfipàdé síbi kan alọ́rẹ̀ pàdé ara wa ń bẹ̀ àṣepàdé ara wa tán àsọ̀rọ̀ ó ní tó bá di lọ́la kí n wá padà wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí n pè ń bá ta aago bíi mẹ́sàn-án kí n pè ń láàárọ̀ ọjọ́ kejì àmọ́ aago méje àbọ̀ ló ti pè mí lónìí má wọ̀rí mọ́ pé iṣẹ́ ọ̀hún kò tí iṣẹ́ ọ̀hún ọ̀bọ̀ sí mọ́ èmi ò tiẹ̀ tètè mọ́ ntọ́sẹ̀lẹ̀ èmi ò tiẹ̀ kà ń kankan ẹni mo wá gbọ́dọ̀ rẹ̀ gbà náà ló wá pè mí ìyàwó bọ̀dá mi ní ọ̀nkú ẹ má bínú o òun ò sọ wípé bó ṣe rí nu o àmọ́ nípa ẹ̀sìpírẹ́sì àwọn táwọn ní nílùú yìí sẹ̀mọ̀ pé àwọn ti wà nílùú yìí ó tójọ́ mẹ́ta ó ṣeé ṣe o bóyá torí pé ìyàwó bọ̀dá mi bó ṣe pè ń jọ́nà gangan náà ó ló ṣeé ṣe kó ṣe wípé bóyá torí pé ẹ̀ lóró lọ́hùn ọ̀rọ̀ búkú òun ẹ̀rín ní bóyá torí pé wọn ò lóró lọ́hùn yun ìta àmọ́ fíà bí akábíyá ọmọ bá àrùn olóde ṣe pé bóyá torí pé wọn ò lóró lọ́hùn ẹni òjò pè mọ́ kò tètè yé mi àmọ́ ìbọ̀wá pẹ́táwa náà ti ṣe díẹ̀ nílùú àwa náà wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kéékèèké tó jẹ mọ́ ìwà ọ̀bùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kéékèèké téèyàn ò fura sí a sì máa gba nǹkan ńlá a máa gba sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni. ló jẹ́ sọ wípé ìwà ọ̀bùn ó lè olórí ẹni kọ́ta kété sí ni ìwà ọ̀bùn ó lè olórí ẹni kó jìnnà sí ni ìwà ọ̀bùn ó lè jẹ́ téèyàn lé kọ́mọ tètè tẹ̀rù ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. ìwà ọ̀bùn lápapọ̀ lè gbà gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura ẹ̀tún jẹ́ ìdókè lọ́nà mo tún padà bọ̀ ìbá wa padà dé àtún wá pìyàmọ́ rẹ̀ sọ́nà àbòmí ẹ̀jẹ̀ ìdókè lọ́nà kíkan sí wọn lé agbára náà mo tún padà bọ̀.
tí olódodo iyebíye sì ní kú àwọn àyànfẹ́ rẹ̀ ogún ọdún rèé tí bàbá wa Reverend Amos Fọlárin àmọ́ yẹ̀rọ̀kún dágbére fáyé pódìgbò ṣe òkú olówó ọdún méje òkú òtòṣì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣeǹṣetán ni títí ayé láàmú ṣèrántí bàbá wa iwájú tẹ́ dojúkọ bàjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́dúnmarè sì tẹ́yìn tẹ́ fi sílẹ̀ ṣe aya rẹ̀ ọ̀wọ́n Madam Marian yẹ̀rọ̀kún ó ń ṣe elédè lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ làwọn olú ọmọ tẹ́ fi sáyé náà ṣèrántí bàbá tó nẹ́fẹ̀ẹ́ ọmọ àwọn aya ọmọ ọkọ ọmọ àtàwọn ọmọ pẹ̀lú gbogbo ìjọ Ọlọ́run ló ṣèrántí bàbá onínúure fún ṣẹ́rẹ̀ gbogbo tẹ́ gbélé ayé ṣe gbogbo ẹbí yẹ̀rọ̀kún nílé àti lẹ́yìn òdì wọn ò ní gbàgbé bàbá wa Reverend Amos Fọlárin yẹ̀rọ̀kún àmọ́ òjì ìjì ti lágbẹ̀dù arìnrìngbẹ̀dẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òdùnrán bàbá rẹ̀ ọ̀la ló sọ̀rọ̀ sí i lára ọmọ pápátá bìyẹ́ fòfà ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òrobìnrin bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ gbogbo ayá kúnlẹ̀ títí àmọ́ ìjì bọ́lọ́tì wọ́tà kó rán ni sálẹ̀ múlẹ̀ra ọmọ alẹ̀ múlẹ̀ra ọmọ anímọ̀ ọ̀la lè bàbá lákòlọ́ Reverend Amos Fọlárin yẹ̀rọ̀kún àmọ́ ìjì ọmọ lágbẹ̀dù máa sinmi láyé olùgbàlà ìpàdé tún dọ́jú àjíǹde olùkéde mẹsẹ̀ fúnmilọ́lá yẹ̀rọ̀kún fàtúrọ̀tì fún gbogbo ẹbí. ìjọba ológun ti sọ wá lóde òkùnkùn ṣòro ṣe ní ṣùgbọ́n tó dára ní. Environmental sanitation ìjọba ológun ti sọ wá lóde wọ́n ní kágbálẹ̀ kábàtà. káfọ́gọ́tà kárògbò àyíká ilé kí ìmọ́tótó lè borí àrùn ilẹ̀. ìjọba ológun ti sọ wá lóde kágbálẹ̀ kábàtà. káfọ́gọ́tà kárògbò àyíká ilé kí ìmọ́tótó lè borí àrùn ilẹ̀. ìjọba ológun ti sọ wá lóde.
dídùn ìrántí olódodo iyebíye sì ní kú àwọn àyànfẹ́ rẹ̀ ogún ọdún rèé tí bàbá wa Reverend Amos Fọlárin àmọ́ yẹ̀rọ̀kún dágbére fáyé pódìgbò ṣe òkú olówó ọdún méje òkú òtòṣì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣeǹṣetán ni títí ayé láàmú ṣèrántí bàbá wa iwájú tẹ́ dojúkọ bàjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́dúnmarè sì tẹ́yìn tẹ́ fi sílẹ̀ ṣe aya rẹ̀ ọ̀wọ́n Madam Marian yẹ̀rọ̀kún ó ń ṣe elédè lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ làwọn olú ọmọ tẹ́ fi sáyé náà ṣèrántí bàbá tó nẹ́fẹ̀ẹ́ ọmọ àwọn aya ọmọ ọkọ ọmọ àtàwọn ọmọ ọmọ pẹ̀lú gbogbo ìjọ Ọlọ́run ló ṣèrántí bàbá onínúure fún iṣẹ́ rere gbogbo tẹ́ gbélé ayé ṣe gbogbo ẹbí yẹ̀rọ̀kún nílé àti lẹ́yìn òdì wọn ò ní gbàgbé bàbá wa Reverend Amos Fọlárin yẹ̀rọ̀kún àmọ́ òyì ìjì ti lágbẹ̀dù arìnrìngbẹ̀dẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òdùnrán bàbá rẹ̀ ọ̀la ló sọ̀rọ̀ sí i lára ọmọ pápátá bìyẹ́ fòfà ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òrobìnrin bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ gbogbo ayá kúnlẹ̀ títí àmọ́ ìjì bọ́lọ́tì wọ́tà kó rán ni sálẹ̀ múlẹ̀ra ọmọ alẹ̀ múlẹ̀ra ọmọ anímọ̀ ọ̀la lè baba lákòlọ́ Reverend Amos Fọlárin yẹ̀rọ̀kún àmọ́ ìjì ọmọ lágbẹ̀dù máa sinmi láyé olùgbàlà ìpàdé tún dọ́jú àjíǹde olùkéde mẹsẹ̀ fúnmilọ́lá yẹ̀rọ̀kún fàtúrọ̀tì fún gbogbo ẹbí. dídùn ẹni ìrántí olódodo. dídùn ẹni ìrántí olódodo bíbélì ti wí ó ní iyebíye ń sì ní ikú àwọn àyànfẹ́ rẹ̀. a ṣèrántí bàbá wa Reverend Amos Fọlárin àmọ́yéròkun ogún ọdún rèé tí bàbá tẹ́lẹ̀ tí bàbá wa tó lọ́ọ́ rí jẹ́ tó jẹ́ pé olùgbàlà. àdúpẹ́ wípé ọlọ́run ọba ó sì di gbogbo ẹbí mú látìgbà náà gbogbo ọmọ tẹ́ ẹ fi sáyé àwa ọmọ àwa ọmọ ọmọ àwa ya ọmọ àwa ọkọ ọmọ gbogbo wa là ń ṣèrántí yín lónìí
Iwájú tẹ́ dojúkọ ọ̀bàjẹ́. Elédùmarè ó sì dúró tàwa náà tá ìfínlẹ̀. Ìyá wa Miriam Yéròkun wọ́n ṣèlédè lẹ́yìn bàbá wa. Gbogbo àwọn ọmọ ńlá ń ṣèlédè lẹ́yìn bàbá wa. Mrs. Fúnmilọ́lá Fátúrótì Yéròkun, Mrs. Gbémisọ́lá Yéròkun Adéyanjú, Mrs. Bukola Yéròkun Bọ́dẹ̀dé Ọmọ́tóyìnbó, Mrs. Janet Yomi Yéròkun Ọlájídé, Mr. Bayọ̀lé Yéròkun, Miss Rachel Ọláyẹmí Yéròkun, Mrs. Comfort Ọlábísí Yéròkun Bádéwá, Mrs. Ọmọlára Yéròkun Èlúdòyìn àti Mr. John Máyọ̀wá Yéròkun. Gbogbo wa là ń ṣèlédè lẹ́yìn bàbá wa. Ẹ máa sinmi lọ láyé Olùgbàlà. Ìpàdé ó tún dọjọ́ àjíǹde. Orí ètò ẹ̀fúra náà la sì wà ní DNC rédíò. Ẹ̀ǹtà àmúwá lọ́sẹ̀ yìí la pè ní Iwa Obun. Ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn ẹ̀já sọ wípé àwa tá a ní mọ́tò tá à ń kó mọ́tò káàkiri, bẹ́ẹ̀ bá wọnú mọ́tò ẹlòmíì bí ìgbèyàn wà lórí àtàn ni. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹlòmíì wípé ìjọ ló ti gbálẹ̀ inú mọ́tò rẹ̀ gbẹ̀yìn, kò lè rántí. Àwọn nǹkan kéékèèké báyìí ńlá kà sí tí wọ́n á ń sàrájọ tí sì ń di nǹkan ńlá. Iwa Obun bí Yorùbá ti wí, wọ́n ní dánidàní kì í dé báni lágbàlagbà, kékeré ní tí báni lọ. Ẹni tí ó bá jẹ́ ọ̀bùn àti kéékèèké àtìgbàrú ẹ̀ níbẹ̀ tí wọ́n ń kékeré ni ó ti máa farahàn nínú wà àti ṣe rẹ̀. Àmọ́ Iwa Obun, ìwà tó ṣe é dẹ́kun ni. Èèyàn lè dẹ́kun Iwa Obun bí èèyàn bá jẹ́ni tó jẹ́ wípé àfínjú ìlera ara rẹ̀, àfínjú rẹ̀ àti ìlera ara rẹ̀, tìrú ẹ̀ níbẹ̀ bá jẹ́ ní tìlera ara rẹ̀ àti ká ṣàfínjú tó bá jẹ́ lógún, irú ẹ̀ níbẹ̀ lè dẹ́kun Iwa Obun. Torí wípé ewu tó rọ̀ mọ́ Iwa Obun ó kọjá wípé ká fojú wo Obun pé ọ̀bùnjó ní dọ̀tí. Ewu ìlera ó rọ̀ mọ́ Iwa Obun. Àlàáfíà tó rẹwà gẹ́gẹ́ bí jíngù distinct furniture, ibùgbé tó rẹwà l'Elédùmarè ń gbé, àyíká tó rẹwà l'Elédùmarè ń gbé. Báyìíká ẹni bá dọ̀tí ó léwu fún ìlera ẹni. Bẹ́ẹ̀ bá wọlé ẹlòmíì bó bá jẹ tán kò ní palẹ̀ mọ́. Ẹlòmíì ò tiẹ̀ mọ́ àwọn ọmọ ẹlòmíì bí wọ́n bá jẹ tán lórí ìdání tébù, ibẹ̀ náà wọ́n fi gbogbo àwo tí wọ́n fi jẹ ibẹ̀ náà wọ́n fi sí. Wọ́n á palẹ̀ mọ́ lórí àwo, wọ́n á palẹ̀ àwo mọ́ lórí ìdání tébù. Àwọn kòkòrò kéékèèké, àwọn aáyán, àwọn esin, àwọn sì wá lọ bẹ̀ wọ́n ti bá pàṣẹ bẹ̀ máa jẹun. Bẹ̀ wọ́n orí oúnjẹ àjẹkù wọn làwọn máa jẹ, bẹ̀ wọ́n máa yé sórí oúnjẹ. Bá gbègbè èèyàn tó bá mọ́ tónítóní, àwọn kòkòrò kéékèèké wọn á máa sá jìnnà sírú agbègbè bẹ́ẹ̀. Bí ilé èèyàn bá dọ̀tí,
bó ti wù kí irú ẹni bẹ́ẹ̀ kọjá fíjú tó níta gbangba irú ẹni bẹ́ẹ̀ ò jẹ́ nǹkan kan. ẹni ọba jọ̀bùn tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀bùn ní nínú ilé tó wá ń ṣàfẹ́jú ń ta pé gbà tí irú ẹni bẹ́ẹ̀ ọba lòde gẹ́gẹ́gẹ́ ni ó múra ṣùgbọ́n tí inú ilé rẹ̀ ò ṣeé gbé tí ò ṣeé rí inú ilé rẹ̀ ò ṣeé rí inú yàrá rẹ̀ ò ṣeé wọ̀ inú tọ́lẹ̀tì ẹlòmíì gbogbo inú tọ́lẹ̀tì ẹlòmíì ló dúdú. bẹ́ẹ̀ bá wọnú wọdúrópù ẹlòmíì bẹ́ẹ̀ bá wọnú klósẹ̀tì ẹlòmíì gbogbo lẹ́lẹ́lẹ́ ti bá sọ. irú ẹni bẹ́ẹ̀ lẹ́sìn rí ń ta wọ́n múra jò ní nǹkan lọ wọ́n múra jò ní ìnáwó lọ irú ẹni bẹ́ẹ̀ bá lòdì wọ́n múra jò ní ìnáwó lọ. ìwà ọ̀bùn ìwà burúkú ni ìwà ọ̀bùn. béèyàn bá jẹ́ ọ̀bùn àlàáfíà àtẹ́gùn àlàáfíà inú ilé tó bá dọ̀tí àyíká tó bá dọ̀tí agbègbè ẹni tó bá dọ̀tí àlàáfíà ò ní ráyè wọbẹ̀. àwọn òórùn burúkú ni ó sì máa jáde nínú ilé ẹni bẹ́ẹ̀ bá dé nínú ilé ẹlòmíì bẹ́ẹ̀ bá lọ rí kẹ́lòmíì lé bẹ́ẹ̀ bá ti ń jókòó ní sìtì rúùmù wọn lẹ́tì máa gbá àwọn òórùn burúkú. ẹ̀já sójú òpó lẹ̀ tòró ṣeéṣe kí ẹ̀yin ará ilé kó ti máa gbé yín gàlẹ́gàlẹ́ káàtì fẹ́rẹ́ tó fẹ́ pè wọlé ẹ̀já sójú òpó lẹ̀ 817-717-5685 lẹ́ẹ̀fì pè wọlé tẹ́ẹ̀fì láǹfààní àti dáṣètò tẹ́ẹ̀fì láǹfààní àti dáṣètò ẹ̀fúra lálẹ́ ìwọ̀ ọ̀bùn níta àmúwá ìwọ̀ ọ̀bùn là ń yìrì rẹ̀ wò lórí ètò ẹ̀fúra lọ́sẹ̀ yìí. aṣọ fífọ̀ béèyàn bá tiẹ̀ ní washing machine nínú ilé rẹ̀ gẹ́gẹ́ bí ìtàǹbàbọ̀ tá a sọ wípé ìwọ̀ ọ̀bùn kéékèèké ní ti wọ̀nù àti kékeré nílùú ìwọ̀ ọ̀bùn ní ti wọ̀nù orí ayé ẹni àti ẹ̀já gbà pé gbogbo àwa tá à ń gbé lókèrè ẹ̀já gbà pé àní washing machine tá a fi ń fọṣọ àní dráyà àní washing and dryer tá a fi ń fọṣọ. ṣùgbọ́n àwọn aṣọ kéékèèké bíi ọ̀ndàwíà èèyàn á máa kó lẹ̀ ọ̀ndàwíà ọmọ ẹ̀sọ́ọ̀sì ọmọ èèyàn á máa kó fọmọ kọ́mọ ọ̀fọ̀ kìí ṣe wípé à ń pọ́ ní sírú ọmọ bẹ́ẹ̀ kìí ṣe pé à ń abuse irú ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń kọ́rúkọ ọmọ bẹ́ẹ̀ béèyàn ti jáfínjú. torí wípé bóde ti rí ó ṣeé ṣe kọ́là ọmọ rí bẹ́ẹ̀. àtìrídìlé gẹ́gẹ́ bá a ti sọ síwájú àtìrídìlé lọ́kọ̀láyà tó sì túká látàrí ìwà ọ̀bùn. torí wípé ìtìyàwó enjoy gbọ́ wà lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ àǹfààní rí ọ̀yọ́ mọ́. kò sáfàní fún wọ́sánà dráyà àǹfààní rí ọ̀yọ́. ẹlòmíì ọmọlẹ̀ gbá ẹlòmíì ọkọ ọmọ rẹ̀ bí àti gbálẹ̀ ẹlòmíì ọkọ ọmọ rẹ̀ bí àti fàwọ́. torí wípé gbogbo nǹkan ọ̀hún lè bó ti ṣàyé dẹ̀rọ̀ washing and dryer la fi ń fọṣọ dishwasher la fi ń fàbọ̀ jẹun. nǹkan kéékèèké téèyàn ò fura sí a sì máa dídò a sì máa di nǹkan ní ńlá a sì máa ṣàkóbá fúnni. ìwà ọ̀bùn ńlá gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra. bá a bá wí lọ síwájú tá a wí lọ sẹ́yìn a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì wípé àkókò
ìní ò sí fún wọn láti lè ṣàtọ́jú àyíká wọn. Wọn lákòókò láti lè ṣètọ́jú ilé nípa tìmọ́tótó. Ẹ wá jẹ́ àwòbí tá à ń gbé. Ẹ̀já forílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀já fi ṣàpẹẹrẹ. Ṣiṣẹ́ lọ látàárọ̀. Ẹ ti ṣiṣẹ́ mọ́jú. Gbẹ̀lòmíì bá padà dé ibi ọba bọ́ bàtà rẹ̀ sí ibẹ̀ náà ni ó wà. Ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ibi ọbọ̀ bàtà àti sọ́ọ̀sì rẹ̀ sí ibẹ̀ náà ni ó wà ń bẹ̀. Torí ipò ti rẹ̀. Ẹ̀túnjá àti bí kankan wò. Bàbá sọ̀rọ̀ nípa jọ́ǹkì. Ìlú téèyàn tí jọ́ǹkì tó ti lè kúnlé èèyàn bí irú ìlú tá à ń gbé yóò sí. Ojoojúmọ́ ni wọ́n máa sẹ́ndì lẹ́tà. Ojoojúmọ́ ni wọ́n máa sẹ́ndì kùpọ́n. Ojoojúmọ́ ni wọ́n máa sẹ́ndì advert lórí ìwé. Bàbá ó dénú méèlì bọ̀ọ̀sì ẹlòmíì yóò kú bá mú ni. Gbogbo ìlú advert bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó sì kó lọ nù lé yọmọ pé òun ò gé advert òun ò gé kùpọ́ọ̀nù rẹ̀. Òun kà àwọn ìwé òun kà àwọn ibi ọjà ti dínkù. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ inú ilé ó sì kún fún jọ́ǹkì. Inú ilé ó sì kún fọ́pọ̀lọpọ̀ bébà yóò kún fọ́pọ̀lọpọ̀ dọ̀tí. Láì wá fura àlàbọ̀rùn yóò sì ti pàṣẹ bẹ́ẹ̀ yóò sì fi dẹ̀wù mọ́rú ẹni bẹ́ẹ̀ lọ́rùn yóò dẹ̀wù mọ́rú ẹni bẹ́ẹ̀ lọ àlàbọ̀rùn ó wá dẹ̀wù. Ẹ̀já sọ̀sí ẹ̀já fura lórí ìwà ọ̀bùn wa. Ẹ jẹ́ kí ẹ̀já ṣàkíyèsí àyíká wa ẹ̀já ṣàkíyèsí inú ilé wa. Ǹtá bá rí wípé kò bójú mu ǹtá bá rí pé kò wúlò ẹlòmíì tí ò wúlò ní ọmọ kó sínú ilé rẹ̀ ẹlòmíì àti ẹ̀tún káfí ẹnu àdákẹ́. Ǹtáwọn kan tí wọ́n kó jáde àwọn sọ wípé garages sọ pé ọ̀dà o àwọn ò ní garages ọ̀dà àníyàn mọ́ra nǹkan ní garages ǹtá sọ àníkàn yàn má lọ garages lọ ra nǹkan ǹtá wíkọ̀ lórí ètò ìfura. Àmọ́ ẹ̀já tìbí kan wò ó ẹni ó ṣe garage sales nítorí wípé òwúlò mọ́ nínú ilé tiẹ̀ ńlọ kó jáde nítorí wípé ó ti dádọ̀tí lẹ́nu ilé tiẹ̀ nítorí wípé ó ti mú wọ́ọ̀bù ó sì lè ti paṣẹ ẹbẹ̀ kó ṣokùnfà ìlera fún orúkọ nǹkan bẹ́ẹ̀ jáde. Ọ̀pọ̀lọpọ̀ wa á sì lọ́ọ́ bẹ̀ á mọ̀ yìí rẹ̀ wò. Àwọn èèyàn mọ̀ra bẹ́ẹ̀dì onídùn wọ́n mọ̀ra àgọ́ onídùn lọlé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ntí ẹlòmíì ntọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rìjẹ́kìtì náà léètì hàn yóò kùnú léètì ẹ̀ bá mú. Ìwà ọ̀bùn ní jẹ́ bẹ́ẹ̀. Béèyàn bá ní nǹkan ẹyọ kan ṣoṣo tí nǹkan ọ̀hún sì bójúmọ́ tó ṣeé fi yan gàn ta tó ṣeé fi yan gàn láwùjọ ó sàn ju kéèyàn ní nǹkan mẹ́wàá tí ò ṣeé mú ta tí ò ṣeé mú jáde lójú àráyé lọ. Ló já pàkíyèsí wá sí lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Yẹ̀nú ilé rẹ wò yẹ̀nú klósẹ́ẹ̀tì rẹ wò yẹ̀nú àyíká rẹ wò àga tó gbé sínú bádìò rẹ ọjọ́ wo làga ọ̀hún ti wà ń bẹ̀ àtinú òjò àtinú ẹ̀rùn àtinú sọ́mà àtinú wíńtà àga ọ̀hún bẹ́ẹ̀ ń bádìò bẹ́ẹ̀ tó ti dọ̀tí kalẹ̀ ń bẹ̀. Àwọn kẹ̀kẹ́ táwọn ọmọ ògùn mọ́ ń bẹ́ẹ̀ nù bádìò mi ò kó sínú bádìò lójó nú ẹ̀rùn òjò pa amọ́lẹ̀ ń bẹ́ ìwà àdọ̀tí ní jẹ́ gbogbo nǹkan báwọn. Ǹtá bá rí i pé òwúrò mọ́ ẹ̀já sọ nǹkan ọ̀hún nù. Ẹ̀já gbálé ká gbá náà ká sì táyì ká wá ṣe. Ká lè bá a nílera pípé ká láàfíà kó lè bá a wọnú ilé wa wá ká láàfíà pípé kó lè bá a wọnú àgọ́ ara wa kárùn kó lè bá a jìnnà sí wa káìsàn kó lè bá a jìnnà sí wa. Ká má bàa máa náwó lọ́dọ̀ dókítà ká má bàa máa náwó àbáàdì lórí àwọn ọmọ ká má bàa máa náwó àbáàdì lórí ara wa. Èdùmàrè ò ní já náwó àbáàdì o. Èdùmàrè ò ní jáwọ́ báwọn náwó àìsàn. Èdùmàrè ò ní jáwọ́ báwọn náwó àárẹ̀ o. Àmọ́ ẹ̀já fura ẹ̀já dẹ́kun wọ̀ ọ̀bùn
ẹ̀já táyíká wa ṣe, ẹ̀já tágbègbè wa ṣe, ẹ̀já túnú yàrá wa ṣe, ẹ̀já tún bẹẹtúrúmù wa ṣe, ẹ̀já tún tọ́lẹ́ẹ̀tì wa ṣe, ẹ̀já tún klósẹ̀tì wa ṣe. Aṣọ tí ò wúlò mọ́ ẹ̀já kó wọn dànù. Ìwé tí ọ̀yọ́ wà lórí ìdání tébù tí ọ̀yọ́ wà lágbèéká tí ọ̀yọ́ wà nú ẹ̀já kóró ìwé bẹ́ẹ̀ kùpọ́n bẹ́ẹ̀ ẹ̀já kó dànù. Ìgbò ló fẹ́ ráyè ké kùpọ́ọ̀nù ọ̀hún, ìgbò ló fẹ́ ráyè ka gbogbo advert gbogbo àwọn ìwé tí àwọn shopping mall tí wọ́n kó nù mẹ́bọ̀ọ̀sì rẹ, ìgbò ló fẹ́ ráyè kà wọ́n. Ọkàn dádọ̀tí lẹ́nu ilé rẹ. Ẹ̀já fura torí wípé pàǹsá òfura pàǹsá jáná, àjà òfura àjà jì. Onílé tí ọba fura olè ó kò lẹ́rù lọ ni. Ìwà Ọ̀bùn là mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fura. Ìbílàdé lónìí tá a dé dúró. Ìjọ mẹ́jọ látún pàdé lórí ètò ẹ̀fura pẹ̀lú àkọ̀tun ntẹ́lẹ́dùmarè bátún ní amúwá ká fi kọ́ra wa lọ́gbọ́n ká sì fi lára wa lóye. Títí ìjọ mẹ́jọ Aláàjì Kése Bádù lólóòtú ètò ẹ̀fura ní DNC rédíò. Èmi Olúwaṣèyí Akínwọ̀núọlá Yéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé, èmi náà látọ́kùn ètò ẹ̀fura. Títí ìjọ mẹ́jọ ilé òní lé wa, ọ̀nà òní nà wá, torí pé igi kì í dá lóko kọ́ para lé, àjà òní jèkó pèrò ọ̀nà pípẹ́ lọ́mọ́wú pẹ́ nílé àárọ̀, àwọ̀ fọwọ́ pawú á sì fèrègì jóbi. Kéwèkéwé ò ní káwọn ìwé tiwa lọ, ṣàgbàṣàgbà ò sì ní ṣàwà àgbà. Àṣàkú àwòdì àrùn kò ní kó wà lọ́mọ lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ilé mi yá, ó tún dìjọ́ mẹ́jọ. àjò lè dòdò kó dídẹ má rí wò ó. Kò sí bó ṣe lè jẹ́ ajá ó padà já. Ẹ̀tọ́ dandan ní fakùkọ wípé kó kọ́. Ìran ràjòràjò ló ń padà sílé. Ewúrẹ́ bá jẹ lọ á padà sílé. Bàgùntàn bá jẹ lọ á padà sílé rẹ̀. Bọ́kọ̀rọ̀ kùnbó rọ̀ṣà ó máa dé bùdé padà.